ànàpọ̀ èèyàn ni ò mọ̀ pé ilẹ̀ Yorùbá pọ̀, a kàn lè jẹ́ Yorùbá ni, ìgbà míì èdè wa kò jọra wọn lọ títí, kò ń ṣe pé èdè kan náà ni gbogbo wa ń sọ, ṣùgbọ́n irú èdè tí mò ń sọ yìí ń sìn kò ń ṣe èdè tí mò ń sọ ní ìlú mi nìyẹn. Mo wá láti Èkìtì State, kò ń ṣe bá ṣe ń sọ èdè wa lélẹ̀, àwa náà ní èdè títí wa tá à ń sọ ní Èkìtì State. A tún ní àṣà wa ní Èkìtì State tó yẹ pé bá ṣe ń ṣe lélẹ̀, bá ṣe oúnjẹ tá à ń jẹ ní Èkìtì ń sìn, àwa nífẹ̀ẹ́ sí iyán. Tẹ́ bá lọ sí bóyá Ogun State, bóyá Jẹ̀bú, wọ́n lè nífẹ̀ẹ́ sí bóyá wọ́n jẹ ìfọ́kọrẹ́ àbí something like that. Now kẹ́nìkan wá jáde ń sìn kó ní oúnjẹ Yorùbá iyán ni, ṣe mọ̀ pé ẹnìyẹn máa dàbí pé ó ń sọ pé gbogbo Yorùbá ló máa ń jẹ iyán ni ó nífẹ̀ẹ́ sí iyán, bútẹ̀wulẹ̀ jẹ́ pé gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ sí iyán, ṣùgbọ́n kí ni oúnjẹ àṣà ilẹ̀ oníkálukú, gbogbo wa la ní oúnjẹ